Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo ìrànlọ́wọ́ èyí tí ẹ̀ ń ṣe fún Queen Naomi àti Alhaji Oríyọmí lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn, Ọlọ́run Elédùmarè ó máa wà pẹ̀lú ẹ̀yin náà o. Ẹ ní fi irú ẹ̀ gbà o. Gbogbo àdúrà yín lórí wọn kò ní já sásán ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn ilé, àwọn èèyàn ń sọ̀rọ̀ oríṣiríṣi lórí ọ̀rọ̀ Queen Naomi àti Alhaji Oríyọmí. Wọ́n tiẹ̀ tún sọ wípé ṣé wọ́n máa fi Queen Naomi àti Alhaji Oríyọmí sílẹ̀ ní Monday ṣá. Gbogbo àwọn nǹkan tá a gbọ́ yìí ó kan wá lóminú. Ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí àti ìgbésẹ̀ tí àwọn ènìyàn ń gbé lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Queen Naomi àti Alhaji Oríyọmí. Ẹ já bẹ̀bẹ̀ torí Yomi ọbọnu wàhálà yìí ni o. Òun ló ní state yẹ, òun ní the chief executive of the state. Kódà bí bàbá wa Tinubu ọba dá sí ẹgbẹ̀gbẹ́ ni wọ́n máa họ torí wọ́n lè lo power lórí state yẹ. Àmọ́ àwọn alágbára máa ń gọdira wọn ni pé tí n bá gba nǹkan lọ́wọ́ ẹ tó fún mi wọ́n náà bọ̀ wá bá mi. Nítorí ìdí méje ni ò ní jẹ́ kéèyàn ó lè dá gómìnà lẹ́bi jùjú pé ká sá bẹ́ẹ̀. Bí gómìnà ọba ṣe ń tó ṣe yìí wàláhì ó lè ba orúkọ ẹ jẹ́ o. Ẹ jẹ́ fún wa ní ìdí méje tó fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Àkọ́kọ́, ó ní the chief executive officer of the state and the chief security officer. Tún nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀, ẹ mọ̀ ní pé àgbàlagbà làwọn tó kú l'Àbújá, àgbàlagbà làwọn tó kú ní Anambra, ọmọdé làwọn tó kú l'Ọ́yọ́ state. Àjọ àgbáyé wọ́n ní àánú fọmọdé ju àgbàlagbà lọ. Tí ó bá gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé, ọ̀tá pọ̀ nínú òṣèlú. Nígbà tí a fẹ́ lé gọ́fúnà Akálà kúrò l'Ọ́yọ́ state, gọ́fúnà Akálà arrange kan máa fún àwọn ọmọ sùkúù lóúnjẹ. Lọ́mọ kan bá kú nílé ìwé, kò bóyá lọ́mọ yẹn jẹun níjọ́ yẹn, wàláhì ìbáriwo ṣe gbàlú nù. Ó kálukú sáré lọ ọmọ rẹ̀ sùkúù ni o. Akálà fẹ́ fọmọ rúbọ, ọmọ kan ti kú náà ọmọ tí wọ́n jẹun rẹ̀. Ẹ dákẹ́ bá ń gbọ́ ọmọ mi, ẹ dákẹ́ bá ń gbọ́ ọmọ mi. Àbálọ àbábọ̀, kíní yẹn ni wọ́n lò tí wọ́n fi lé Akálà kúrò lórí stage. Number 2, ẹ rántí pé ẹni tó close mọ́ gómìnà òun lórí Yomi Amzat. Tó bá treat case yẹn bákan, àwọn opponent yẹn lè gbé lọ sí court pé kò tó chief executive officer tó gbéra ẹ̀. Ìjọba máa ń dọ́gbọ́n sí ọ̀rọ̀ ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn ni. Number 3, ntí ó jẹ́ kó ṣòro fún láti dá sí ọ̀rọ̀ ilé ẹjọ́ anyhow. Ẹ rántí pé ayaba Naomi ìyàwó ọ̀kan nù first class ọba ni o. Ọ̀kan nù first class ọba Nàìjíríà tó ti fẹ́ rí ni. Ayédèmọ̀ pé Ọọ̀ni súnmọ́ gómìnà Mákindé. Bóòlá yóò ṣe ní sọ pé wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ jayé ní tìtorí ìyàwó Ọọ̀ni tó ti fẹ́ rí tí ń bẹ̀ẹ̀bẹ̀ ni. Number 5, gbogbo gómìnà tí bá múra àti kúrò nípò pápá l'Ọ́yọ́ state, ẹ lọ wo níjọ́ wọ́n ti bẹ̀rẹ̀, kò sí gómìnà tó kúrò tí wọ́n lẹ́wọ́ kọ bú kan mọ́ láàkótó lọ. Ó ṣeé ṣe torí mi ìrínú gómìnà kó jẹ́ kó ń try láti dodge orúkọ bú tí wọ́n fẹ́ fún. Tá a bá wá wo gbogbo ẹ̀ lọ ká wo gbogbo ẹ̀ bọ̀. Oríyọmí ò sì ká, Naomi ò sì ká. Àníyàn báwọn fẹ́ ṣe rere fáráàlú ni wọ́n ní. Bí gómìnà bá fojú kéré kíní yẹn tó jẹ́ kó lọ bẹ́ẹ̀, gbogbo àwọn òbí àwọn ọmọ yẹn, ǹjẹ́ gbogbo òbí àwọn ọmọ yẹn náà ni wọ́n fi jẹ́ tálíkà? Ṣé gbogbo òbí àwọn ọmọ yẹn ni wọ́n fi lẹ́nu? Orúkọ àwọn ọmọ tí wọ́n fi gbé kéèsì yẹn jáde nítorí mú wọn kọ orúkọ àwọn ọmọ kan, àwọn òbí wọn ẹ lọ wádìí pé ìkẹta sì bí tó fi jẹ́ pé orúkọ àwọn ọmọ tí wọ́n ní wọ́n fi gbé kéèsì jáde. Gómìnà lè lo agbára bẹ́ẹ̀ kíní yẹn lè bẹ́yìn yọ kó ba lórúkọ jẹ́. Àfi kí gómìnà ó fọgbọ́n ṣe é, èèyàn fọgbọ́n ṣerú nǹkan báyìí ni. Ẹ̀bẹ̀ táwa bẹ̀ gómìnà ni pé ẹ ti búùfù ẹ̀ pé kò sí bẹ́yàn ṣe lè súnmọ́ yín tó bá ṣe nǹkan tó lè ba Ọ̀yọ́ state tàbí tó lè ba ìjọba yín jẹ́ tàbí tó lè ba orúkọ yín jẹ́, wàláhì ẹ dìlì pẹ̀lú tán. Ẹ ti búùfù ẹ̀ beyond every reasonable doubt. Àwọn ọ̀tá òṣèlú tí wọ́n fẹ́ lo against yín, àwọn náà ti rí. Bàbá ọ̀rọ̀ tẹ̀sán níbi 3 days ago kì í sí ọ̀rọ̀ tó mẹ́rin dání. Ọ̀rọ̀ akínni pé Ọ̀yọ́ state kì í sa Anambra, ó fi hàn pé yes, this man is in control. Ó fi hàn yí pé ẹni yìí mọ nǹkan tí ń ṣe, kì í ṣe òpònú gómìnà lá ní l'Ọ́yọ́ state. Akin láàrin àwọn akínni onílàákàyè ni.
àmọ́ tá a bá háàdì àná pọ̀ mọ́ni á gẹ̀ẹ́tì rìsọ́ọ̀tì ọ̀la. Ẹ dákun gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn yín, gẹ́gẹ́ bí ẹni tó nígbàgbọ́ nínú yín, àti Naomi àtOríyọmí àti Mr. Fasasi, àwọn mẹ́tẹ̀ẹ̀ta citizen yín làwọn náà. Kì í ṣẹ̀yin lẹ mú wọn dúró, kóòtù ló mú wọn dúró. Bẹ́ẹ̀ ẹ̀yin lágbára lórí attorney general. Ẹ lè pàṣẹ lórí kóòtù ju everybody lọ. Bẹ́ẹ̀ tẹ́ni tó gbẹ́jọ́ wá bá dẹwọ́ kíní yẹn ó rọ̀ díẹ̀. Ara tí gómìnà ń sá fún káwọn òbí àwọn ọmọ yìí ká má lọ sọ gómìnà lẹ́nu pé tó bá jẹ́ pé ọmọ gómìnà bẹ́ẹ̀ ni ṣé bó ṣe tún wọn lẹ̀ yẹn náà ni ó tún wọn lẹ̀. Torí pé kò sọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ kan ò sì jọ ọmọ kan lọ, orí kan ò torí kan lọ, ẹ̀mí kan ò jẹ̀mí kan lọ. Bẹ́ẹ̀ jìyẹ bá kú nílùú mi ń bẹ́ẹ̀ ní òfin Nàìjíríà wọn ìlú ni. Kéèyàn mú adìyẹ lọ́wọ́ lọ́jà kó torí ẹ̀ kodò tọ́ba ikú ń tọ̀wọ́ rẹ̀ wọ̀nyí. Ń bẹ́ẹ̀ ní òfin Nàìjíríà kí ń lò ní ká tó wá sọ òdìdí èèyàn. Kí wá ṣe yọ̀kan kí ṣe méjì 35. Ọmọ kan tiẹ̀ ń sọ wọ́n lójú bẹ́ẹ̀ lọ. Àmọ́ lórí gbogbo ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tẹ́ ẹ ti sin ìjọba yọ billionaire in any currency. Ọlọ́run ló mọ iye èèyàn tẹ́ ti sọ dèèyàn kẹ́ tó déjọba. Ẹ mú owó gidi ẹ fi compensate wọn, ẹ bẹ̀ wọ́n lórúkọ ìjọba pé ká má bínú, ẹ múnú wọn dùn, ẹ pè wọ́n bá ṣe mítìnì, ẹ ní kí wọ́n sọ tí wọ́n fẹ́. Wallahi majority wọn sọ fún yín pé ẹ fi wọ́n lẹ̀ jí wọ́n máa lọ. Majority ó lè má jẹ gbogbo wọn o, majority ó sọ yìí pé àgbà fọlọ́run. Bẹ́ẹ̀ ìyẹn ó ṣẹlẹ̀ tí wọ́n bá rí i pé ẹ ṣètò bẹ́ẹ̀ ṣe máa ṣètò fún everybody. Àwọn tí wọ́n mọ̀ àwọn kan tí wọ́n accident sometimes ago ẹ̀ tí ìdẹ́kọ̀ gómìnà ẹ̀ ń kọjá lọ lẹ́ bá wọn. Gbogbo ayé mọ̀ bẹ́ẹ̀ ṣe táyé wọn ṣe. Gómìnà máa ń tún ayé èèyàn ṣe ni láti bóun ṣe rí kó tó débò ìjọba nu. Ẹ ìbá ayé èèyàn jẹ́. Igi tẹ́ ẹ wá lọ lórí Yomi Amzat. Bóun ni ò sí ní wó látọwọ́ wa. Sẹ́yìn gẹ́gẹ́ bí olólùfẹ́ yín, gẹ́gẹ́ bí ọmọ ìlú yín, gẹ́gẹ́ bí àfáà tó wà pẹ̀lú yín, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ ti proof point tẹ́ fẹ́ proof. Ẹ ràn wọ́n lọ́wọ́. Kóòtù ló mú wọn dúró kì í ṣẹ̀yìn o. Ní òfin ìjọba, kóòtù ló mú wọn dúró kì í ṣẹ̀yìn. Bẹ̀tẹ̀ lè ṣèrànlọ́wọ́ kan tú wọn sílẹ̀ kẹ́ẹ̀dẹ̀ bí àwọn fámìlì tibẹ̀ yẹn náà. Káwọn mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn fámìlì ọmọ tó kú kájọ sí mítìn. Káwọn náà tún tọrọ àforíjì lọ́wọ́ àwọn fámìlì yẹn. Káwọn fámìlì yẹn náà fẹ́ kún pàdé wọn. Káwọn náà fẹ́ kún pàdé fámìlì. Kájọ forgive ara wọn láyé àtọ̀run. Yóò wá wà nù rẹ́kọ̀dù yẹn láyé pé ọ̀kan náà àtúnṣe má lè gbàgbé tẹ̀ ṣe òun nìyẹn. Nítorí náà ọ̀gá wa gómìnà foríjì wọn o. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa. Wọ́n ní kí gọ́vnà Ṣèyí Mákindé foríjì Alhaji Oríyọmí àti Queen Naomi. Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Mo mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.